A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Ilé-iṣẹ́ epo NNPCL ti ṣe àfihàn àwọn àṣeyọrí wọn tó ṣe gbòógì láti fi sàmì ayẹyẹ 100 ọjọ́ tí ọ̀gá àgbà GCEO Bashir Ojúlárí gba ipò. Ọjọ́ kejì oṣù kẹrin ọdún 2025 ní Ààrẹ Bọ́lá Tinubu fi Ojúlárí rọ́pò GCEO àná Mele Kyari gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ gbalẹ̀-ńgbàtà àwọn adarí àti ọ̀gá ilé-iṣẹ́ NNPCL. Nínú àfihàn àkọọ́lẹ̀ tí ilé-iṣẹ́ yọ̀ǹda lówùúrọ̀ òní káàkiri ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni wọ́n ti gbóríyìn fún ìṣèjọba Ojúlárí fún àwọn àṣeyọrí ńlá tí ó wáyé fún ìdàgbàsókè ẹ̀ka epo, bí wọ́n ti ní ilé-iṣẹ́ ṣe àgbékalẹ̀ iṣẹ́ tó ṣeé fojú rí, èrè gọbọi àti ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́. Lára àwọn àṣeyọrí Ojúlárí ni àṣeparí AKK River Niger Crossing, iṣẹ́ àkànṣe tó ṣe gbòógì fún ọ̀pá afẹ́fẹ́ gáàsì Àjàòkúta sí Kaduna sí Kano. Òmíràn ni àgbékalẹ̀ ọkọ̀ bọ̀gìnnì 35 tó ń lo afẹ́fẹ́ gáàsì fún Presidential Initiative lórí CNG àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ni NNPCL kéde àgbékalẹ̀ àkọọ́lẹ̀ àṣeyọrí olóṣooṣù tí wọ́n ti patẹ̀ láti ọdún 2021. Àlàyé ṣe àfihàn wípé iléeṣẹ́ yìí ti fi n6.96 trillion ránṣẹ́ sí àpò ìkówósí ìjọba láàárín oṣù márùn-ún àkọ́kọ́ ọdún 2025. Àkọọ́lẹ̀ oṣù kẹfà ọdún 2025 ṣe àfihàn èrè n905 billion lẹ́yìn tí wọ́n ti yọ owó orí. Láàárín iléeṣẹ́ ni wọ́n ní àwọn ní àlékún ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ láti lè túbọ̀ mú iṣẹ́ gbòòrò sí i. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ni ilé ìgbìmọ̀ àgbà buwọ́wọ́ lu èròǹgbà Ààrẹ Bọ́lá Tinubu láti yá owó tí ó lé ní bílíọ̀nù $21 láti ilẹ̀ òkèèrè fún ìṣúná ọdún 2025 sí 2026. Ìbuwọ́lù yìí wáyé lẹ́yìn àgbékalẹ̀ àti bíbuwọ́lù àkọọ́lẹ̀ ìgbìmọ̀ lórí gbèsè ilé àti tilẹ̀ òkèèrè tí alága ìgbìmọ̀ Sínátọ̀ Aliu Wamako ṣe àgbékalẹ̀. Bí ó ti ní oṣù karùn-ún ni wọ́n ti kọ́kọ́ ṣe àgbékalẹ̀ rẹ̀ síwájú ilé aṣòfin, ṣùgbọ́n tí ó ní ìdádúró láti ọ́fíìsì tí wọ́n ti ń ṣe àmójútó gbèsè Debt Management Office. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Aṣòfin ilé ìgbìmọ̀ tí wọ́n jáwé gbélé-ẹ̀ fún lẹ́yìn tí ó fi ẹ̀sùn ìbálòpọ̀ kan ààrẹ ilé ìgbìmọ̀ ni wọ́n tún ṣe ìdáwọ́kọ̀ fún àti wọlé sí ilé ìgbìmọ̀. Natasha Akpoti-Uduaghan lọ sẹ̀ríà olóṣù 6 rẹ̀ mọ́ ẹ̀sùn tí ó fi kan adarí ilé, ṣùgbọ́n tí àwọn adarí ilé ní sẹ̀ríà rẹ̀ wáyé látàrí ìwà ìtọ́ tí ó hù níbi ìpàdé tí ń lọ lọ́wọ́. Lánàá ọjọ́ Ajé ni wọ́n ṣe ìdáwọ́kọ̀ fún ikọ̀ akọ̀wòrìn rẹ̀ láti má ríbi wọlé sí ọgbà ilé ìgbìmọ̀ ìlú Àbújá. Ó tún sọ̀kalẹ̀ nínú ọkọ̀ láti fi ẹsẹ̀ rìn wọlé, síbẹ̀ wọn kò fún un láàyè. Akpoti-Uduaghan tí í ṣe ọ̀kan lára obìnrin 4 nínú aṣòfin 109 ilé ìgbìmọ̀ lérí àti padà sí ẹnu iṣẹ́ lánàá lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ gíga tí ó pa á láṣẹ kí àwọn aṣòfin fún un láàyè, ṣùgbọ́n ààrẹ ilé ìgbìmọ̀ Godswill Akpabio ṣe àríyànjiyàn wípé ilé-ẹjọ́ kò ní agbára àti dá sí ọ̀rọ̀ ilé aṣòfin. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ ní kété tí wọ́n tilẹ̀kùn ilé aṣòfin mọ́, Akpoti-Uduaghan fi ẹ̀sùn kan àwọn adarí ilé aṣòfin wípé wọ́n tàpá sí àṣẹ ilé-ẹjọ́. Ó ní Akpabio kò lè lágbára ju òfin orílẹ̀-èdè lọ. Ó ní ọ́fíìsì ààrẹ ilé ìgbìmọ̀ kọ́ ni ó fi ipò òun múlẹ̀. Àwọn ará ìpínlẹ̀ Kogi tí wọ́n dìbò yàn ni wọ́n fi ipò rẹ̀ múlẹ̀. Bí ó ti ní òun á ní ìjíròrò pẹ̀lú ikọ̀ agbẹjọ́rò rẹ̀ láti mọ ìgbésẹ̀ tí ó kàn. Gẹ́gẹ́ bí àṣẹ ilé ìgbìmọ̀, wọ́n ní Akpoti-Uduaghan kò gbọdọ̀ dásẹ̀ wọ ọgbà ilé ìgbìmọ̀ títí sẹ̀ríà rẹ̀ á fi parí ní oṣù kẹsàn-án. Àwọn ẹgbẹ́ ará ìlú lórílẹ̀-èdè ti fi ẹ̀hónú wọn hàn bí wọ́n ti pè fún ìwádìí lórí ìdójútì tí wọ́n fún aṣòfin yìí. Wọ́n ní ìwádìí tó farahàn transparent investigation gbọdọ̀ wáyé lórí ẹ̀sùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà lórí ẹ̀rọ ayélujára BBC.
Olùdíje du ipò igbákejì ààrẹ níbi ìdìbò ọdún 2023 láti ẹgbẹ́ òṣèlú Labour Dati Baba Ahmed ti bu ẹnu àtẹ́ lu bí ilé ìgbìmọ̀ àgbà ṣe ṣe ìdáwọ́kọ̀ fún ìgbìyànjú aṣòfin gbùngbùn Kogi Natasha Akpoti-Uduaghan láti má wọ ọgbà ilé ìgbìmọ̀ lánàá. Baba Ahmed ṣe àpèjúwe ìhùwàsí ilé-ìgbìmọ̀ ní àìríkanṣẹ̀kan lack of priorities. Ó ní àwọn wọ̀nyí kò ní fèsì sí ìṣekúpa tó ń wáyé ní ẹkùn àríwá, wọn kò rí nǹkan ṣe sí owó náírà tó ń fi gbogbo ìgbà fìdí rẹmi, wọn kò fèsì sí ìjínigbé tàbí ìtàpá sí òfin. Baba Ahmed sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò àná lórí ẹ̀rọ amóhùnmáwòrán Arise. Ìyáàfin Akpoti-Uduaghan ní àwọn agbófinró níbi tí a ti rí ọlọ́pàá, ààbò ara ẹni láàbò ìlú NSCDC, àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS àti Sergeant at Arms ṣe ìdáwọ́kọ̀ fún láti má rí ààyè sí ọgbà ilé ìgbìmọ̀ lánàá. Aṣòfin yìí ni ó lérí àti padà sẹ́nu iṣẹ́ rẹ̀ lánàá lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ gíga wípé sẹ̀ríà olóṣù 6 tí wọ́n fún un kò sí lábẹ́ òfin. Àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn níbi tí a ti rí Aisha Yesufu wà lára àwọn tí wọ́n sìn ín lọ ilé ìgbìmọ̀ pẹ̀lú èrò àwọn alátìlẹyìn rẹ̀. Baba Ahmed ní ìrètí òun ni láti rí òbítíbitì èrò lẹ́yìn Natasha, ṣùgbọ́n ọmọ Nàìjíríà kọ̀ àti kórajọ gbè lẹ́yìn ẹ̀tọ́ wọn lábẹ́ òfin. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ohun tí kò lẹ́tọ̀ọ́ ni àwọn mìíràn máa ń péjọ lé lórí, bí ó ti rọ ọmọ orílẹ̀-èdè kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ jà fún ẹ̀tọ́ wọn láì wo ẹ̀sìn tàbí ẹ̀yà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Ọ̀rọ̀ òṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun gbọ̀nà àrà yọ lánàá ọjọ́ Ìṣẹ́gun bí gómìnà Adémọ́lá Adélékè àti gómìnà àná Ọlágúnsóyè Oyinlọ́lá pẹ̀lú àwọn tó láàmìlàaka láàrin ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ṣe kéde ìta gbangba àtìlẹ́yìn wọn fún ààrẹ Bọ́lá Tinubu níbi àtúndì ìdìbò ọdún 2027. Ìpinnu yìí ni wọ́n ṣe àfihàn rẹ̀ nínú àtẹ̀jáde lẹ́yìn ìpàdé alágbára tí ó wáyé pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn. Bákan náà ni àtẹ̀jáde yìí fìdí ẹ̀ múlẹ̀ ìpinnu Adélékè láti túbọ̀ wà ní ẹgbẹ́ òṣèlú PDP lẹ́yìn àhesọ tí ó gbòde wípé ó ti bọ́ọ̀dì sí ẹgbẹ́ APC. Ìgbésẹ̀ yìí ti wá dá awuyewuye sílẹ̀ pàápàá jùlọ láàrin ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC bí wọ́n ti fi ẹ̀sùn àìmọ̀yí tó kàn Adélékè. Political Indecision wípé ṣíṣe àtìlẹ́yìn fún Tinubu ò ní kí wọ́n má gbà sẹ́gbẹ̀ẹ́ nígbà ìdìbò gómìnà tó ń bọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Lára àwọn tí wọ́n jọ wà níbi ìpàdé yìí láti rí gómìnà àná Ọlágúnsóyè Oyinlọ́lá, igbákejì gómìnà Kọ́lá Adéwùsì, aṣòfin tó ń ṣaṣojú Ọ̀ṣun East Senatorial District Lérè Oyèwùmí, alága PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun Sunday Bísí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Níbẹ̀ ni wọ́n ti pinnu wípé kí wọ́n ṣe àtìlẹ́yìn fún ààrẹ Tinubu, pàápàá jùlọ bí ó ti jẹ́ wípé ìpínlẹ̀ Ọ̀ṣun ni ààrẹ ti ṣẹ̀ wá, ancestral home, èyí sọ ọ́ di ọmọ bíbí Ọ̀ṣun. Ibi ìpàdé ìkan náà ni wọ́n ti kéde àtìlẹ́yìn wọn fún Adélékè gẹ́gẹ́ bí olùdíje kan ṣoṣo láti ẹgbẹ́ wọn fún ipò gómìnà níbi ìdìbò ọdún 2026. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti fi ìkíni kú oríire ránṣẹ́ sí ẹgbẹ́ agbábọ́ọ̀lù obìnrin Super Falcons lórí bí wọ́n ṣe pegedé láti wọ ìpele tí ó gbẹ̀yìn final níbi ìdíje Women's Africa Cup of Nations WAFCON 2024 tó ń lọ lọ́wọ́ ní Casablanca, Morocco, lẹ́yìn tí wọ́n gbo ewúro sí ojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù South Africa Banyana pẹ̀lú àmì ayò 2-0. Super Falcons yóò wákò pẹ̀lú olùgbàlejò Morocco tí ó fi ẹ̀yìn Black Queen ní Ghana gbolẹ̀ pẹ̀lú 4-2 ní shootout ìdíje semi-final tí ó wáyé lálẹ́ àná. 1-1 ni wọ́n kọ́kọ́ jọ gbá fúnra wọn kí wọ́n tó wá fi shootout kásẹ̀ yòókù ńlẹ̀. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni ààrẹ ti ṣe àpèjúwe àṣeyọrí ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbà àwọn obìnrin ní èyí tí wọ́n lẹ́tọ̀ọ́ sí, bí ó ti ké sí wọn kí wọ́n tẹ̀síwájú láti rí dájú wípé wọ́n pegedé níbi ìdíje ẹlẹ́ẹ̀kẹwàá torí ọmọ orílẹ̀-èdè ń retí àti kí wọ́n káàbọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn This Day tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká òṣèré àti olùpèsè sinimá Ọmọní Òbólì ti ṣe àfihàn àṣírí tí ó mú ìgbéyàwó rẹ̀ ní ìfaradà fún ọdún 24 pẹ̀lú ọkọ rẹ̀ Nnamdi Òbólì.
Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú atọ́kùn Jude Gideonwọ̀ ni Ọmọní ti ṣàlàyé wípé ìpinnu wọn àti má fi ààyè gba ìpínyà kò ní fi ṣe bí ìpèníjà ṣe lè pọ̀ tó ni ó mú ìgbéyàwó wọn fi ara da ìjì. Ó ní láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kí àwọn tó ṣe ìgbéyàwó ni àwọn ti jọ pa ohùn pọ̀ wípé ọ̀rọ̀ ìpínyà kò sí nínú ọ̀rọ̀ wọn. Òṣèré yìí tẹnumọ́ agbára tí ó wà nínú ká máa dáríjì ara ẹni. Ó ní kò sí ìṣòro ìgbéyàwó tí kò ṣeé borí bí tọkọ-tìyàwó bá ti ṣetán àti máa dáríjì ara wọn. Kò sì fẹ́ẹ̀ sí ohun tí ènìyàn lè ṣe tí kò ní ìdáríjì nítorí a gbọ́dọ̀ mọ̀ wípé gbogbo wa ni ẹlẹ́ṣẹ̀. Ọmọní ṣe àfihàn ọdún kan àkọ́kọ́ wọn nínú ìgbéyàwó. Ó ní ọdún kan yìí ní agbára, ìjì jà ṣùgbọ́n wọn kò jẹ́ kí ó da omi inú àgbọn nù, pàápàá jùlọ bí ó ti jẹ́ wípé wọn kò mọ ara wọn ju oṣù 4 lọ tí wọ́n fi ṣe ìgbéyàwó. Lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí wọ́n pàdé ni ọkọ dábàá fífẹ́ propose. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.